Bismillahirrahmanirrahim. Ìjókòó àwọn bàbá wa àlùfáà náà wà. Wọ́n lè pé ìjókòó àwọn akókòrò lóòtù ni. Àbá ní pé ìjókòó tò ní yìí, ó ti kó wa lóòtù. Nítorí pé ìjókòó ní tí a bá wà, tí a bá bọ́ọ̀lù àgbà bá ti ń wo bọ́ọ̀lù, èèyàn ní láti mọ̀ wípé fi ìwà fi. Nǹkan ju nǹkan lọ, nǹkan ju nǹkan lọ. Ẹni ó bá dẹ́rù jókòó yìí yóò tún mọ̀ pé nǹkan ju nǹkan lọ. Bàbá mi àgbà ìmọ̀ wá gbà fún gbogbo Ìlọrin lápapọ̀. Mo fi kí gbogbo tí jẹ́ Ìlọrin, Kọ̀rìkàsíyà, Àdàbí, Súmọ́rọ̀, gbogbo tí jẹ́ Ìlọrin ní àpapọ̀ pátápátá òun ni mo kí. Ẹnìkan péré tí mi kí lẹni tí ò nígbàgbọ́ nù pé ká ṣe bísímíláì kan iná ààtọ̀ iná kan. Ọlọ́run kún bàbá ìmọ̀ wọn gba ilẹ̀ Ìlọrin, ọlọ́run bá kùn wọ́n lẹ́mìí. Àmín. Ọlọ́run bá ti wá kùn wọ́n lẹ́mìí, Olúwa má jẹ́ kí àgbákò àdánwò má jọ ráyè wọ Ìlọrin. Àmín. Gbogbo ẹni tó bá lè bá wa ké àjẹkùn mo ti kí òun náà. Bísímíláì rahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Láì ní fa àkókò kù, ìjókòó tèmi kì í ṣe tí ó tún nílò ọ̀rọ̀ mọ́. Etí ti kún, kápọ̀rọ̀ tún máa ṣẹlẹ̀ ni. Etí ó ti mọ ọ̀pọ̀ tó gbọ́. Kí wọ́n ta ti wá kó lè bá wúlò délé. Èmi ó kàn kí ọba tí bàbá Imam tí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn kí, tí wọ́n sì ní yé kí nígbàkígbà. Olóko ò ní gọ̀, kálálà rẹ̀ ló gọ̀. Ọba tí a ní ká kí yìí, ó tóbi kọjá ọba táwa kí, àwa ní apá kan, àfọ̀ apá kejì ilẹ̀. Wọ́n á ṣe apá ń bì kan dọ̀dọ̀ rẹ̀ lọ. Ẹni ó bá mọ̀ pé Ọlọ́run ló la apá méjèèjì, ẹja pé lágbèé tán fọ́ba tó ní gbogbo wa láti tán. Ẹ̀jẹ̀ ká wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá wa. Ẹ̀jẹ̀ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Àgbo jẹ̀dí ò wúlò lọ́dọ̀ ẹni tí jẹ̀dí ò ṣe. Parasitamọ́ọ̀ bó ti dáa tó lára. Bẹ́ẹ̀ ò bá síkì tí ò wíkì tí ò dẹ̀ nọ́ọ̀kì kò ní tí ó fẹ́ fi ṣe. Kémi kí ẹjọ́ kan mọ́lẹ̀ nísìnyí bí ìgbà tí èèyàn lọ wọ aṣọ kí wọn ní ọjà ńlá kan bá dà á pè ń gbági. Wọn àtà kankan ń bẹ̀ ju aṣọ lọ. Ìyáláyà arú ètò wọ̀ sọ́rùn ìbẹ̀ nù wọ́dúrópù nìkan wọ́n kàn lọ pé jáde ni. Gbogbo ń tákàlò ló bá ṣe ìta sọ̀rọ̀sọ̀rọ̀ kan ni ó ti dára. Ṣùgbọ́n mo mọ̀ pé kinní kan ló lè pé gbogbo ẹni ó wà níbí. Ẹni ó bá mọ̀ pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run lòun. Máìkì yìí iṣẹ́ ọwọ́ èbó ni. Aṣọ ọrùn wa iṣẹ́ ọwọ́ èbó ni. Fìlà tá a dé ó lè jẹ́ sí Haúsá. Ṣùgbọ́n Ọlọ́run tó ní gbogbo ayé òun ló ṣiṣẹ́ tó rẹwà tó báyìí. Wọ́n náà wáyé rẹ̀ wo bó ti dáa tó. Ó rí pé sí Ọlọ́run rẹwà látara ayé rẹ̀. Ìjíǹjí Ọlọ́run mo kọ́kọ́ kí. Ọba tó ń gbọ́ bá dẹ́kun mo kọrí kí. Mo wá ní fọ́bà tẹ́lẹ̀ ń kọ́ jíkí. Ta ní àwọn méjì sókè tàbí kí. Tí ìrúrọ́ ti kún lẹ́mi wọ́n fi kí. Máa tún forí balẹ̀ máa kí. Torí pé ṣé ọwọ́ rẹ̀ fà kìkì. Òṣùbà mi fọ́bà olóríkì. Láwọn ayé ń kì, láwọn oríkì tó fara mọ́ káàkì. Subhanaka rabbil haqqi. Tabaraka mawlana khaliki. A'udhu bi rabbil falaki. Min sharri kulli khaliki. Mo ṣe tó Ọlọ́run lábí kí. Ọba tó tóbi tó ga jù ní kíkí. Kábíyèsí Ọlọ́run wo tó kí. Àkìbárò Ọlọ́run ni mo ń kí. Mo gòdè aláṣẹ́ríkí. Mo ń ṣẹ́bi Ọlọ́run mo dúró tì. Olóòtú ayé olùfaratì. Aláṣepé iṣẹ́ you are mighty. Ajagun ṣẹ́gun tí kì í ṣeun tì. Adáni tó ní tí kì í pánítì. Àdìgún àrò ọba sáàtì. Ọba tó lákàtà tó tún làkìtì. Ẹ má ló kúrò ọba tó kú tì. Ẹ̀dá ló ń gbọ́
ọlọ́run mi gbòtì aṣọ ló ń sá orúkọ rẹ̀ sátì sẹ́kúndẹ̀rì mo kí olùdúró tì fẹ̀yìntì fẹ̀yìntì ṣe bí wọn mo fẹ̀yìntì láǹtì láǹtì mo bá gbòòrò rẹ̀ láǹtì láyé mi bá ń dá ará ìlú jìbìtì ọlọ́ba tó ń dání láre mo fẹ̀yìntì ọ̀tá tó fẹ́ ráre lójú àtì èmi á máa gbádùn lọ tí mo lọ́wọ́ tí kì í lọ́dún tí àwọn tó bá mọ̀ ọlọ́run fẹ̀yìntì kábíyèsí mo kálá àfúlọ́run ọba aláṣẹ láyé àti lọ́run mo kọ́ ìyàkùnrin kò bá sírò ọlọ́run àfọlọ́run kò sẹ́ni náà tó tún lè sọ lọ́run lẹ́yìn ọlọ́run mi àyàfọ́ lọ́run apàṣẹ nílẹ̀ ní apàṣẹ lọ́run aṣọ ọ̀rọ̀ mọ́tàṣẹ mọ̀nà lọ́run ó dókè méje ẹwà ní ọlọ́run ilẹ̀ jẹ́ méje èèmọ̀ lọ́run ọtún ayé wa méje ẹwà lọ́run tàwáàfù méje là ń ṣe bọ́lọ́run méje sàkọ́mọ́ríwà tọ́lọ́run ó dọ̀wọ́ ádámù ó kùn wá lóhun ṣùgbọ́n kì í tó gbébè ní oorun àpọ̀lẹ́mọ̀jùbà fọlọ́run ọ̀sẹ́ni tó nírú káàkà tọ́lọ́run ilẹ̀ pẹ̀lú ẹ̀kún rẹ̀ tọ́lọ́run èèyàn tó wà níbẹ̀ tọ́lọ́run mẹ́kúndí ẹranko tó wà níbẹ̀ tọ́lọ́run àwíyé ọlọ́lá tó wà níbẹ̀ tọ́lọ́run olùsìn tó wà níbẹ̀ tọ́lọ́run wọ́n lọ́pẹ́lẹ̀ mi nàbọ́ ọlọ́run mi ò jẹ́ sọ pé kò sọ́lọ́run ìjìnjí ọlọ́run ọkọ̀ kí ẹjẹ́ ní Allahu Akbar Allahu Akbar. Àdúrà mi fún bàbá wa oníkan ọmọlúwàbí ò ní ṣe nǹkan mẹ́ta tán ó lè róúnjẹ ẹni ó mọ̀ jẹ tán ó lè rí bínú ẹni ó mọ̀ bí tán ó lè rọrọ̀ ó bá fẹ́ sọ mí gbọ́ mi ẹni ó mọ̀ sọ tán bí ó bá tiẹ̀ wá sọ̀rọ̀ tán ṣé nípa àlọ́ọ̀rin níta àwọn bàbá wa àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ fúnra wọn gbogbo bí ó bá rí gbé bó bá gbé gbà láyé aláàfin àmúsálíbá wúnà ẹgbẹ̀rún ẹrù tó ń gbé wọ̀ ó bá a nílọrin torí pé ìlú tó kún tó pọ̀ tó fẹ̀ tó tóbi kẹ́límán hekman adabam mantikan alfanan gbogbo tí ìlú fi máa tóbi lọ́lọ́run bu ìlú lọ́run ọlọ́run mọ̀ jẹ́ lọ́run ó bàjẹ́. Àmín. akọ nínú àkọsílẹ̀ káwọn ìlú tó tù olúwa má sì lọ́rin wọ́n lu tí ó tù. Àmín. bí lọ́run ò bá tún ọlọ́run má tún Ìbàdàn náà. Àmín. ọlọ́run Muhammad. bóyá ńlẹ̀ ni ó bá fọ́ níṣẹ́. ànábì Muhammad tọ́lọ́ adé. bóyá ńlẹ̀ ni ó bá fọ́ níṣẹ́ ńlá. ànábì Muhammad tọ́lọ́ adé. ọjọ́ nílé ṣe ìwò kan. ànábì Muhammad tọ́lọ́ adé. wàbíù sáàlì sáni wọ́n jẹ́. ànábì Muhammad tọ́lọ́ adé. wàrí dúlẹ̀ àṣírí ní bàbá. ànábì Muhammad tọ́lọ́ adé. wàrí dúlẹ̀ ní bàbá. ànábì Muhammad tọ́lọ́ adé. àdìó ẹ̀lẹ́kùn kọ́lẹ́kọ́lẹ́. ànábì Muhammad tọ́lọ́ adé. ọ̀yá ilé ṣe ìwù kọ́dírì. ànábì Muhammad tọ́lọ́ adé. ẹni ó bá Muhammad dẹnudẹnu. ànábì Muhammad tọ́lọ́ adé. ẹyẹ wà nábì ló ń ṣe ńlá. ànábì Muhammad tọ́lọ́ adé. ẹyin bàbá fún bàbá mi àgbà oníkẹ́. ìyá bọ́lá. òbí bàbá àgbà ní gọ́ọ̀s. ẹyin bàbá fún bàbá mi oníkẹ́. ẹ̀yà dáhùn. àbí ọlọ́run. àdáyà dáhùn. láàárẹ̀ bí kúlùkì wọ́n fi náà. a fi bàbá àgbà oníkẹ́. a fi ìwé ilé kan. tí gbogbo ẹni tí òòrùn pa tó ń gbẹ́ngbẹ́ tí nǹkan ṣe tí wọ́n ń sáwọ̀ tí bùkátà wọn ń bí yá. fọ̀ní máa dáhùn. dàwí kùnlọ́dẹ̀ fi. mo rí nǹkan kan mọ́ àwọn àgbà ajẹ́tùmọ̀ bí wọ́n ti wà ní ẹgbẹ́ mi. ìdá máa tán pọ̀. bíbélì máa kánú. àwọn oníkàwọ́ ẹ̀yin oníkàwọ́ kan sọ wípé áńgẹ́lì mọ̀lá zù. أزمة شملت إذا ما أزمة شملت وأنت ملجأ من ضاقت به العيال وأنت ملجأ من ضاقت به العيال وجد سوالي
ìbàdí ọ́ afagbára rẹ̀ bí ó tẹ̀ ń gbọ́rọ̀ wá afagbára rẹ̀ bí ọ́ bó ti yẹ ọlọ́run mẹ́jọ òrùn ó ba bẹ̀jẹ́ mẹ́jẹ́ kí ti bàbá oníkanwó bàjẹ́ láíláí ọlọ́run náà wo èrò àwọn èèyàn ọ̀rọ̀ ẹnu wọn náà ni ó máa wò torí pé kákúléwé ni wọ́n gbé sínú akákúléwé ní bẹ́ẹ̀nu wọn kápẹ́láyé lọ́rọ̀ orí ahọ́n ọlọ́run máa pè ọ́ ẹ̀sìn ọba sọnù káwá kárí ìwà kámẹ́rì ìwà bàbá wọn oníkan àdúrà múnáfìkì ọlọ́run gbọ́ lórí yín. láàrin kúlùkìrù sínú. bàbá wọn oníkan ìgbàsẹ̀wádìí báyìí níta ìdá ọlọ́run yóò ṣẹlẹ̀ sí. láàrin kúlùkìrù sínú. bàbá wa jẹ́ fún mi bí ẹ̀yin lẹ fún mi ní àkókò ó sì wù mí kí n ṣàdúrà fún bàbá ẹni tí mo bá torí ẹ̀ dìde nìbàdàn ó ní láti lámì. bàbá oníkan ti owó tó fi kú pọ̀. Bàbá oníkan ẹ̀ nílò kú òjijì. Ọlá bàbá mi àgbà ìmọ̀mú àgbà nísàlẹ̀. Ẹjẹ́ apanupọ̀ káfẹ́ Súrátù Dùhá fún bàbá wa oníkan gbogbo ẹni ó bá ké tí ẹni ó da yóò dùn yóò pọ̀ yóò kalẹ̀ yóò tún wá kalẹ̀ fún wọn náà. Bismillahir Rahmanir Rahim. Wadduha wal-layli idha saja. Ma wadda'aka rabbuka wa ma qala. وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك. nígbà tí ẹ sọ̀rọ̀ lálẹ́ kí á máa àgbọ̀dọ̀ sọ gbogbo ẹ̀ka lórí ọ̀tún nísìnyí microphone ti ń lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà wọn.